pẹ̀lú wa kò séwu. Ṣùgbọ́n wọn kan bá ní ìwọ́n fẹ́ mọ jí agbé ẹgbẹ́ gbogbo ọlọ́ àpẹ ìlú wa náà. Ìjọba òtítọ́ wọ́n fi dá lójú o. Omi dá gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá lójú, àpẹ ẹ̀yàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò séwu mọ́. Ó fọlọ́ búra kò séwu mọ́. Sẹ́rí ohun tí ẹgbẹ́ eléyìí tí a bẹ̀rẹ̀ ní òní agbára náà lágbára tó nílẹ̀ Yorùbá kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lé gbogbo Fúlàní ajé. Pẹ̀lú wa kò séwu. Ṣùgbọ́n wọn kan bá ní ìwọ́n fẹ́ mọ jí agbé ẹgbẹ́ gbogbo ọlọ́ àpẹ ìlú wa náà. Ìjọba òtítọ́ wọ́n fi dá lójú o. Omi dá gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá lójú, àpẹ ẹ̀yàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò séwu mọ́. Ó fọlọ́ búra kò séwu mọ́. Sẹ́rí ohun tí ẹgbẹ́ eléyìí tí a bẹ̀rẹ̀ ní òní agbára náà lágbára tó nílẹ̀ Yorùbá kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lé gbogbo Fúlàní ajé.
àti Fulani àti vacate. Àwọn arí ọ̀gbájà ṣùgbọ́n àlejò ó fi wá sí ọjọ́ lọ́wọ́ onílé. Ìwọ́n tó bá ń gbé lálàáfíà pẹ̀lú wa kò séwu. Ṣùgbọ́n wọ́n tó bá ní ìwọ́n fẹ́ mọ jí agbé ẹgbẹ́ gbogbo ọwọ́ àpẹ ìlú wa náà. Ìjọba òtítọ́ wọ́n fi dá lójú o. Ó fi dá gbogbo èèyàn ọmọ Yorùbá lójú. Àpẹẹrẹ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò séwu mọ́. Mo fọlọ́ búra kò séwu mọ́. Sẹ́rí ohun tí eléyìí tí a bẹ̀rẹ̀ ní òní gbára lọ́lágbára tó nílẹ̀ Yorùbá kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lé gbogbo Fúlàní. Àti Fulani àti vacate. Àwọn arí ọ̀gbájà ṣùgbọ́n àlejò ó fi wá sí ọjọ́ lọ́wọ́ onílé. Ìwọ́n tó bá ń gbé lálàáfíà pẹ̀lú wa kò séwu. Ṣùgbọ́n wọ́n tó bá ní ìwọ́n fẹ́ mọ jí agbé ẹgbẹ́ gbogbo ọwọ́ àpẹ ìlú wa náà. Ìjọba òtítọ́ wọ́n fi dá lójú o. Ó fi dá gbogbo èèyàn ọmọ Yorùbá lójú. Àpẹẹrẹ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò séwu mọ́. Mo fọlọ́ búra kò séwu mọ́. Sẹ́rí ohun tí eléyìí tí a bẹ̀rẹ̀ ní òní gbára lọ́lágbára tó nílẹ̀ Yorùbá kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lé gbogbo Fúlàní ajínigbé.
gbogbo Fulani ajé. Enu Oseoooo Yoruba. Kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lé gbogbo Fulani.
pẹ̀lú wa kò séwu. Ìgbọ́wọ̀ tó bá ní ìwọ fẹ́ mọ jí agbé ẹfẹ́ mọ ọwọ́ àpẹ ìlú wa náà. Ìjọwọ́ òtítọ́ wọ́n fi dá lójú o. Omi dá gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá lójú, pàápàá ẹ̀yàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kò séwu mọ́. Ó fọlọ́ bí kò séwu mọ́. Sẹ́rí ohun tí eléyìí tí a bẹ̀rẹ̀ ní onígbàrá lọ́lágbára tó nílẹ̀ Yorùbá kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lé gbogbo Fúlàní ajé. If you can stay like this. We're live at Igboho, and these are all the crowd waiting for Chief Sunday Adeyemo Igboho Oshaaaaaa. Yoruba nation! Yoruba nation! Oduduwa! This is live from Igboho.
This is live. Toiki Media, bringing the world closer to your doorstep. Ìlú Ìgangan la wà báyìí tí bàbá wa Chief Sunday Adeyemo Igbohoooo Oshaaaaaa. Today is 7 days. He is here live and direct. He is here live and direct. See him talking. Chief Sunday Adeyemo. See him talking. With Naija Today News. Yeah.
This is live from Igboho. Capture picture aṣọ dúdú wọn yẹn, zoom it in. Màá control mi sí. To take picture. Zoom it in. Zoom it in. Have you captured that? Yeah. Okay. Take it on now. It's in both. One more. Where we are reporting from, and as you can see, Sheriff gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire wọ́n ti jáde tán pátápátá pé ikú tí Fúlàní ń pa wọn ó ti tó gẹ́, ikú yẹn ti tó gẹ́, ikú ti tán pa wọ́n lójoojúmọ́. Enough is enough. Yoruba nation now. Bẹ́ẹ̀ni bàbá wa Chief Sunday Adeyemo Igboho wọ́n náà wọ́n ń bọ̀ ní state yìí, wọ́n ń bọ̀ l'Ogun state, wọ́n ń bọ̀ ní Kogi, wọ́n ń bọ̀ ní Kwara, wọ́n ń bọ̀ l'Ọ̀ṣun, wọ́n ń bọ̀ l'Ondo, à ń bọ̀ l'Èkó, gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá tí Fúlàní ti ń dà yín lánàá, gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n ń bọ̀. Live in Nigeria, location 9, where we are reporting from location 9.
Iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé iṣẹ́ àgbẹ̀ ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkà láìsí ọgbọ́n kò ì sí àdá kò ì gbé o iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkà láìsí ọgbọ́n àti. ẹ má balẹ̀ jẹ́ ẹ tún máa bá dúkìá ara yín jẹ́ ni.